ẹ káàárọ̀ ẹ̀yin fans ṣẹ́ni téèyàn bá léèyàn ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin kò sì mọ tọ́yàn ẹ sì mọ fíyàn ràn jẹ́jẹ́ mi mo sùn lánàá tí mo sì gbàgbọ́ àṣọyàn níbi láàárọ̀ ìlú lórí burúkú àgbòfò kan bá sẹ́ndì mẹ́sẹ́jì orí púpọ̀ sí ní mẹ́sẹ́njà pẹ́pẹ́pẹ́ sẹ́ o ìgbà tí màmú Ògbómọ̀ṣọ́ ń bú kábíyèsí ṣebí gbogbo yín ò sọ̀rọ̀ ṣèbẹ́ dáadé ni bàbá Parakoyi wọ́n wá sọ̀rọ̀ láàfin wọ́n ṣépè fún à ń jáde sọ̀rọ̀ ẹ̀yin alábòsí owó tẹ̀ ń gbà ó fẹ́ tán kí ló tẹ̀ tún sọ ná kí láàgbó lórí bùn tún sọ ná pé òjò ẹ̀sìn yín ti sú o Bùkọ́lá àánú tiẹ̀ ló ṣe mí bàbá ń tẹ́ dédé ibi tẹ́ bá lè rò sọ́mọ yín tọ́mọ yín lè gbé tí wọ́n gbókò ọmọ yín wá bá yín lé ní ẹrù sí mi ìjẹ́rù ní mí ọmọ ìjẹ́rù ní mi nílé bàbá mi ṣé gbọ́ màmá mi lọ ọmọ nọ́ọ̀tì déédéé aburú tẹ́lẹ̀ rò sí ọmọ yín àkọ́bí yín tẹ́ pé tí wọ́n bá gbé òkú rẹ̀ wá bá yín lé yóò dùn yín oníkẹ́rù sí mi owó tẹ̀sí fún mi tí mo lọ gbà lọ́dọ̀ àwọn opponent yín ẹ sọ ẹ̀yin olórí burúkú àgbòfò awáyé mọ̀ ṣe rere olójú dúdú òfò ẹ wá lọ sásádọ̀ under fake account ẹ fi ń chat tèmi kà á ti yẹ yín kà á ti yẹ àwọn tó ràn yín ṣé orí áàpù yìí kọ́ lẹ wà ní profile mi gbogbo ìgbà tí gbogbo wa ń bú Màmú Ògbómọ̀ṣọ́ nù yín dùn ẹ̀rẹ́rìn músẹ́ ń dùn mọ́ yín àbí nítorí ọ̀rọ̀ yìí kọ́ ni profile mi náà rìkíìsì àkáǹtì mi tí ò ṣe ṣe anything mọ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tán rìpọ́ọ̀tì àkáǹtì mi ẹ̀yin olórí ibú yìí ṣe bẹ́ẹ̀ lọ́mọ kí ló dé tẹ̀ pòǹdì ọ̀tẹ̀ bóyá kẹ́ẹ̀tì ẹ̀kúkú mú mi lọ bí títí gbowó ọ̀gá kí n kúkú gbowó èmi àti Meridi wọ́n fún yín lówó owó tí wọ́n fún yín ẹ̀yin olórí ibú yín àwọn blọ́gà yín sẹ́yìn fún wọn lówó náà fi ń jáde tí wọ́n sọ̀rọ̀ ni èló gangan ló wà lákàntì yín ẹ̀yin apọ́n lára nígbà tí ẹ pé lé ẹ̀kọ́ s'Ògbómọ̀ṣọ́ ẹ̀ nílé iṣẹ́ family house lọ́pọ̀ yín gbé ètò ẹ̀kọ́ kí wọ́n bá yín kọ́ ni mọ́kàtẹ́ lọ wọ́n ràn yín lọ ni ẹ̀yin olórí ibú àwọn bàbá tí a nílé l'Ògbómọ̀ṣọ́ àti ní fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ẹ dákun ọ̀ nígbà tẹ́jọ́ ti wá wà ní ẹjọ́ ká tún wá mọ gbé píṣọ̀ wọn sí pé tọ̀ bàbá ìmáàmù ká mọ ṣépè fún wọn ká mọ bú torí ẹ̀ mọ̀fin ẹ̀ mọ́ lórí yín ti burú ẹ̀ mọ̀fin ẹ dákun já sísá gbé ọ̀kan lára yín lọ Ìbàdàn ṣé ẹ rí bẹ́ẹ̀lì ni tí ẹ bá ṣe pé ẹni tí Ọlọ́run fi sáńgẹ́lì rẹ̀ olórí ibú yín tó mọ tẹ́ ń sọ lẹ́yìn rẹ̀ pé ṣe ránṣẹ́ ni ẹ̀yin olórí ibú dédé ẹ̀yin àgbà òfò awáyé mọ̀ ṣe rere àtúbọ̀tán yín ò ní dà tọmọtọmọ ẹ̀yin olórí ibú ẹ lọ fèsì Yunusa fúnra yín ẹbẹ́ mọ́ bíi Màmú wà tẹ́jọ́ pé tẹ́ bá pàdé ẹ̀tún mọ́ rẹ́rìn sí ni ẹ bá wá di lẹ́yìn rẹ̀ ẹ̀ mọ̀ sọ tí ò yẹ sọ ẹni ó bá ti sòótọ́ ọ̀rọ̀ báyìí ó ti gbowó nù ẹ ṣe ní Karol TV náà gbowó ẹ̀yin wèrè à ń sọ tí ò yẹ kẹ́ ẹ ṣe tí wọ́n lè lò against yín ní court of law ẹni ẹ àṣẹ ní bàbá Parakoyi ṣe ká máa bù kí n tèmi èmi kọ́ lọ́pọ̀ yín invite èmi kọ́ ni wọ́n mú lọ pé ọ̀sán nǹkan báyìí kálukú kó ba lè dáná kan ba lè identify rẹ̀ bí kálukú sí ń jókòó lè bàbá rẹ̀ ká tiẹ̀ ní pé wọ́n yọ̀ Màmú lónìí ṣé fámílì ẹ̀ náà fẹ́ fi sí ni bàbá yín mọ́ jẹ́ ìmáàmù ni àbíran yín jẹ́ Màmú rí ẹ̀yin olórí ibú dédé agbìjà bàbá kábíyèsí gbìjà wọn ẹ̀yin yìí náà lẹ̀ tún lọ́ọ́ ṣe ṣekúṣẹyẹ gbogbo yín náà ṣekúṣẹyẹ ni yín àmọ́ yín àṣírí yín bẹ lọ́wọ́ tí wàá mọ̀ tu àti kò tí tà sí kò ní ọ̀rọ̀ tí tó ní gbogbo ojú gbogbo yín náà ìfi ojú lẹ ní sí bàbá Sanwó Ògbómọ̀ṣọ́ rò pé àwọn rò pé àwọn èèyàn rò pé nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ wọn àpò yín lẹ̀ ń jà fún torí àpò yín tẹ̀ ń jà fún ni nífẹ̀ẹ́ wọn ẹ̀yin olórí ibú dédé sáàmù àṣírí yín ni nífẹ̀ẹ́ wọn ẹni tó bá tún sọ yín pé òun fẹ́ mọ nífẹ̀ẹ́ bàbá kábíyèsí láàfin ẹ̀tún dìtẹ̀ rẹ̀ kò sí ètà àmọ̀ bẹ́ẹ̀ ibi tájọkọ̀ náà ni tí wọ́n wà mọ́ gbọ́rọ̀ yín bá wa ètí wọn bá bí fúnra láyà rẹ̀ dá tó ṣe wípé wọ́n forí rẹ̀ sọ̀rẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ìní kò rìn wá lo píṣọ̀ rẹ̀ kó wá fi chaàtì ní tó bá ṣòfò ẹ̀yin olórí ibú yìí èyí owó àwọn blọ́gà yín náà ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá ṣe wípé Olóríire TV àti Àbùṣọ́yè àbí kí lorúkọ bọ̀dọ́ láti ń jáde fún wọn tí ń jáde mélòó náà àwọn blọ́gà yín ló lè tan kámẹ́rà sójú ẹ̀yin olórí ibú yìí ẹ̀yin ìbá tiẹ̀ lásán ọlá ìbàdà
ẹ̀yin ọ̀bọ ẹ̀yin olóṣì àwáyé mọ̀ ṣe rere lówó níyì láwùjọ wèrè lẹ́ńsẹ́kì ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ tójútójú ẹ̀yin olórí ibú yìí kọ́nà kọ́tẹ̀ tí ẹ bá ṣe pé ti bàbá kábíyèsí ìmọ̀ dákọ̀ yín níwà mo fún yín lépè lórí áàpù yìí ká ti yẹ yín láyè ọmọ Ògbómọ̀ṣọ́ làwà àwọn èso ọmọ àlè tó bá sú ọ̀ fún ọ ọmọ pé mo ṣe fídíò fún wọn tó pera rẹ lálàáfin Ìjẹ̀rú lo píṣọ rẹ ọmọ Ìjẹ̀rú pọ̀nbélé lè ní Ìjẹ̀rú ọba nẹmẹ́ ní èsì sọ ọmọ àlè l'Ògbómọ̀ṣọ́ ká ti yẹ yín ká ti yẹ ẹ̀ràn yín ẹ̀yin olórí ibú yìí ẹ̀yin aṣekúṣẹ́ yẹ ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin olórí ibú ẹ̀dá ká ti yẹ yín lórí ibú yín láti jọ mo ti ń ṣe fídíò fún bàbá kábíyèsí wèé lọ́dọ̀ fún mi olórí ibú gbogbo ká ti yẹ yín ká ti yẹ ẹ̀ràn yín ẹ̀yin ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ olórí ibú gbogbo yìí ètí ẹ̀ bá bí dànù yín kó fún mi lésì ẹ̀yin olórí burúkú ẹ sáfẹ́ dàlúrú ìmọ̀ yín ò sì níjọ l'Ógbómọ̀ṣọ́ nígbà yẹn pé ẹ̀ ní property ẹ̀ ní kankan l'Ógbómọ̀ṣọ́ àwọn olórí ibú àgbòfò àgbàrá dáradá àwọn ọmọ yóò kúkú lè ga lè débì kankan torí ẹni bá ti ń gbúrò kọ́ ọmọ làkejì jábọ̀ àwọn ọmọ yóò lè débì kankan tẹ́lẹ̀ àti yẹyin láyè ẹ̀yin olórí ibú mo ti ní ìní ṣépè fún yín mọ́ àmọ́ ẹ̀tẹ́kọ̀ọ́ yìí mo ṣépè fún gbogbo ọ̀ràn yín ni gbogbo ọ̀ràn dìran yín ni mo ṣépè fún ẹ̀yin olórí ibú ẹni ó bá kọ́mẹ́ǹtì olórí ibú èyí tó gbèsè pè ní ẹ̀yin wèrè